Sunday Igboho dey park motor for road. Different in-laws with guns, with men's. Contact say this our papa land. Fulani don't collect am. Now una papa land we dey talk. Abimo na enter bush the same location with the kidnap. Make una go rescue. Go and rescue. Is that about showing us different land? Say our papa land. We won't use Nigeria opportunity to connect the land bank. Say my opportunity you just le baba yin. Now, una no know say una dey set una up. And ta ló fún yín láṣẹ. Ẹ ń gbé mọ́tò. Ẹ ń gbádà. Ẹ ń gbébọn. Ẹ wọnú igbó. Láì gbàṣẹ lọ́wọ́ ìjọba, no be soldier, no be police o. They go up and down. Ẹni ìrù ẹṣin, àbí ìrù màlúù, àbí ìrù lion àbí ìrù ẹkùn. Tí àwọn Àmọ̀tẹ́kùn dẹ̀ ń wò yìí o, àwọn ọdẹ wà nùgbó o. Nọ́mọ̀nọ́mọ̀ àwọn Fúlàní jẹ́ náà wá yìí. Láyé àtijọ́ láti mọ̀ pé nùgbó ni Fúlàní ti ń sin màlúù. Náà lọ ká ọmọ nùgbó. Ṣé gbogbo Fúlàní ni bandit? Ṣé gbogbo Fúlàní ló ń kidnap? Ẹ fọ opportunity gbalẹ̀ bàbá yín padà àbí? Nọ́mà ìjà tẹ́lẹ̀ ẹ̀rín àtàwọn Hausa àtàwọn Tunisia ìbára yín fà tẹ́lẹ̀ ọ̀tọ̀. This is bring back our girls, bring back our children. Là ń sọ, kò ń ṣe bring back our land. Igbó kò ń ṣe bí. Èwo ni irú ẹkùn bí ti bá ọ. Ṣẹ́wọ̀n pé Yorùbá ló ní Àmọ̀tẹ́kùn ni. Ẹni bá fojú dẹkùn, ẹkùn á jẹ́. Tẹ́lẹ̀ wá pé ẹkùn lè pẹ́ kó jẹ́ ní ọ̀bọ̀ ẹkùn tó bá kú kọ́ ẹran ajẹ́ ajá àjẹkùn tó bá kú bẹ́kùn bá jẹ bọ́ẹ́sì nǹkan á kú. Èwo ni èwo ni irú ẹkùn níbi támọ̀tẹ́kùn wà. Normal Gani Adams gangan ni ọ̀gá nọ́mbà 1 nù Yorùbá. Òun níjọba gbéṣẹ́ fún wípé tógun bá ń bọ̀ ń lù. Àbí normal èwo ni wọ́n ràn náà, èwo ni distraction àbí kí ló pè náà, èwo ni irú ẹkùn. Ṣé ti gbàgbé pé Àmọ̀tẹ́kùn wà ní Àmọ̀tẹ́kùn ń bẹ o. Ẹni bá fojú dẹkùn iná gbé ẹjẹ ń gbé ní débẹ̀ àwọn máa distract ní Nàìjíríà o. Nọ́mà tọ́ba ní pé ṣé ilẹ̀ dáadé ńlẹ̀ ń já sí ni àbí Fúlàní lẹ́ ń bájà àbí bring back our girls gangan lẹ́ ń jà fún àbí Nàìjíríà lẹ́ ń jà fún. Ìwọ ni dáhùn sọ pé àwọn kìnnì kan Fúlàní kan kìnnì kan wọ́n gbalẹ̀ bàbá yín. Kí ló kàn án pẹ̀lú ilẹ̀ bàbá yín? Ẹ jọ̀ọ́ tó yọ lọ́hùn. Nǹkan tá a fẹ́ kẹ́ fèsì ojú pé bring back our girls Nigeria. Then let government work, let government do their job. It's not about ṣé ẹ gba aṣẹ́ lọ́wọ́ ìjọba ni. Tó bá yá wọn gbé yín wọn ní pé wọ́n mú yín wọ́n tẹ̀dí pé kẹ́ máa rìn. Ẹ má jọ. Ìjọsìn bí mo bá mú ní Ẹgbowó nìyẹn ò tán ni mo gbọ́n pọ́ ní Ẹgbowó tẹ́ padà pè tẹ́ pa àwọn ọ̀gá mi tẹ́